gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ìyàwó Mohbad ìyẹn Wumi Cynthia gẹ́gẹ́ bó ṣe sọ fún ilé-ẹjọ́ nígbà tí ilé-ẹjọ́ tí ó ń gbọ́ ẹ̀sùn lórí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ikú Mohbad àti àwọn ohun tó rọ̀ mọ́ ikú Mohbad. Ẹni tí í ṣe ìyàwó Mohbad ìyẹn Wumi Alọ́ba ó dúró níwájú ilé-ẹjọ́ nígbà tí ilé-ẹjọ́ tí wọ́n bi léèrè wípé kí ni nǹkan tó mọ̀ nípa ìbáṣepọ̀ àjọṣepọ̀ tó wà láàrin iléeṣẹ́ Marlian Record léyìí tí Naira Marley tó jẹ́ ọ̀gá níléeṣẹ́ náà àti ọkọ rẹ̀ tí í ṣe Mohbad. Wumi ó tẹnubọ̀rọ̀ ó ṣàlàyé fún ilé-ẹjọ́ ohun tó mọ̀ ohun tó rí nípa àjọṣepọ̀ tó wà láàrin ọkọ rẹ̀ Mohbad àti Naira Marley pẹ̀lú iléeṣẹ́ Marlian Record. Àwa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé tí Wumi tó ṣe fún ilé-ẹjọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó lágbára o. Otasansan rédíò and TV. Wumi tẹnubọ̀rọ̀ nípa ìrìn àjò Mohbad pẹ̀lú iléeṣẹ́ orin Marlian àti ohun tó wáyé láàrin òun àti Naira Marley. Wumi ní ó tó bí ọdún 10 tí òun ti mọ Mohbad tí òun sì mọ̀ bí ó ṣe jẹ́ pé ó ń tiraka tó ń gbìyànjú láti jẹ́ èèyàn kó tó di pé ó tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ orin Naira Marley ìyẹn Marlian Record. Gẹ́gẹ́ bó ṣe sọ, nígbà tí mo pàdé rẹ̀ olórin ni tí èmi náà sì jẹ́ olórin láti ilé ẹ̀kọ́ girama. Ó kópa nínú ìdíje kan tí Badiosa tó gbé sórí ẹ̀rọ ayélujára tó sì yege. Lọ́jọ́ kan ó sọ fún mi wípé Naira Marley kàn sí òun lórí ẹ̀rọ ayélujára Instagram pé kó jẹ́ káwọn pàdé. Mo gbà á nímọ̀ràn pé kó kọrin pẹ̀lú Naira Marley ṣùgbọ́n kó má tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú Naira Marley. Wumi ní Mohbad ò gbà sí lẹ́nu. Ó ní tí Mohbad fún un lésì ní pé títọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú Naira Marley ni yóò fún un ní àǹfààní láti di olókìkí nídìí iṣẹ́ orin òun. Wumi ní òun kò mọ Naira Marley rí láti ibì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyàfi ìgbà tí Mohbad bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ rẹ̀ fún òun. Ó ní wàhálà bẹ́ sílẹ̀ láàrin Naira Marley àti Mohbad nígbà tí Naira Marley kò gbà kí Mohbad kó tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ míì. Mohbad fẹ́ pààrọ̀ olóòtú rẹ̀ nítorí Túndé tó jẹ́ àbúrò Naira Marley tó ń ṣe olóòtú rẹ̀ kò ṣe nǹkan kan bíi kóríyá fún Mohbad. Ó bẹ̀rẹ̀ sí ní gba ìdúnkokò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa lé ẹ̀mí rẹ̀ kiri. Ara rẹ̀ kò balẹ̀ tó fi kúrò ní abẹ́ wọn lọ́dún 2022. Kò sí owó kankan nínú àpò báǹkì rẹ̀ nígbà tó kúrò níléeṣẹ́ Marlian Record. Kò sí owó láti fi tẹ̀síwájú nínú iṣẹ́ orin rẹ̀ tó sì jẹ́ pé àtijẹ àtimu gan ó nira lẹ́yìn ìgbà tó kúrò ní iléeṣẹ́ Marlian Record. Wumi sọ fún ilé-ẹjọ́ pé àwọn tó dúnkokò mọ́ Mohbad ń lo gbogbo ọ̀nà láti dẹ́rù bà á. Ó ṣàlàyé bí ìgbésí ayé Mohbad ṣe rí lẹ́yìn tó kúrò ní ọ̀dọ̀ Naira Marley tó jẹ́ ọ̀gá níléeṣẹ́ Marlian Record tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin kò fẹ́ ní ìbáṣepọ̀ kankan mọ́ pẹ̀lú Mohbad. Wumi ní Mohbad kàn sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórin ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ láti bá a ṣe papọ̀. Ó ní ó kàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ṣùgbọ́n wọn kò fẹ́ bá a ní nǹkan kan pọ̀ lẹ́yìn Ọlámídé àti Bella. Àwọn tó ń dúnkokò mọ́ yìí ṣetán
láti san owó fún ẹnikẹ́ni láti fi nǹkan ṣe ọkọ mi tó sì jẹ́ pé inú ẹ̀rù ló wà tó fi jáde láyé.